ọjọ́ àánú lónìí, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ìròyìn Feli-feli ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ wípé lójúnà láti lè dẹ́kun ebi eléyìí tí ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní iṣẹ́ àkọ́tún ó ń bẹ lọ́wọ́ gbogbo àwọn gómìnà mẹ́rìndínlógójì tùbútùrú tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró lójúnà láti lè mú ètò ọ̀gbìn lọ́kùnkúndùn fún àtìlẹ́yìn ìdàgbàsókè àti ọ̀pọ̀ yanturu oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí tó jẹyọ lánàá nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ìpàdé àti ètò kan eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejìléníogún irú ẹ̀, èyí tó ní ṣe pẹ̀lú ìlànà ọgbọ́n inú ìdàgbàsókè tó ń ti àyípadà rere débá ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí àwọn aṣojú láti ìpínlẹ̀ mẹ́rìndínlógún eléyìí tí ó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láti ara àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ọ̀hún tó jẹ́ 36 states, èyí tí àwọn aṣojú tí wọ́n kópa níbẹ̀ nílùú Òṣogbo lánàá. Níbẹ̀ láti rẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ilé ìtórí sí ètò ìṣúná owó àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà, Nebuliza Anako, níbi tó ti ń ké sí gbogbo àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ní orílẹ̀-èdè yìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n mú ètò ọ̀gbìn àgbẹ̀ ògbẹ́yọ̀. Wọ́n ní bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ àbùṣébùṣò, kí wọ́n mú ètò ọ̀gbìn lọ́kùnkúndùn láwọn ìpínlẹ̀ wọn. Ó ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró ló jẹ́ àwọn ìpínlẹ̀ ilé tí Ọlọ́run bùkún tòun tilẹ̀ ọlọ́ràá àti àwọn ohun àlùmọ́nì. Wọ́n ní nípa ìdí èyí ká gbé ọkàn kúrò lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù, èyí tó jẹ́ pé òun ló mú kí ebi máa pa ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Anako wá ní báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró lẹ́ka ètò ọ̀gbìn, kí oúnjẹ kó lè pọ̀ lọ́pọ̀ yanturu, kó lè dúró àtó àti àjẹṣẹ́kù fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Nigerian Labour Congress àti ọ̀wọ́ kejì wọn TUC Trade Union Congress tó fi mọ́ àwọn ẹ̀ka yòókù tó ń bẹ lábẹ́ ọ̀bìrẹ́là ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rán ìjọba àpapọ̀ létí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí ìbéèrè wọn èyí tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí àwọn ẹgbẹ́ ọ̀hún ti wá sọ jáde lánàá wípé àwọn ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 21 báyìí, tó sì jẹ́ pé ó ti ń kù ọ̀sẹ̀ kan o. Wọ́n ní gẹ́rẹ́ tó bá ti pé ọ̀sẹ̀ kan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bá ti kùnà láti mú gbogbo ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn ṣẹ o, wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì, tó sì jẹ́ wípé ó dìgbà tí wọ́n bá dá àwọn lóhùn gbogbo ìbéèrè àwọn kó tó di pé àwọn padà sí ẹnu iṣẹ́ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá láti ọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí ọ̀gbẹ́ni Christopher Onyeka, èyí tó gbé jáde lórúkọ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti àwọn igun yòókù, sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ẹ̀tọ́ wọn o. Àkọ́kọ́ lóhun ìtura eléyìí tí ó mú wọn ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ tó jẹ́ kí gbogbo nǹkan wọ̀ o. Ẹlẹ́ẹ̀kejì, ṣíṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta, ìpè kí wọ́n fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ wọn ní orílẹ̀-èdè yìí lábẹ́ ètò ìṣèjọba àwarawa o. Wọ́n ní èyí ká ti gbọ́ wípé àwọn tí wọ́n jẹ́ amòfin èyí tó ń bẹ nílùú Àbújá tó jẹ́ àwọn aṣòfin, wọ́n sì ń fún wọn ní mílíọ̀nù lọ́nà 100 náírà ènìyàn kankan gbogbo gbàmábínú tó jó owó kan ìtura tá a mọ̀ sí palliative. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
láàrin mílíọ̀nù àwọn ọmọlẹ̀ yìí ni wọ́n ń gbé àpò ìrẹsì 12 tí wọ́n sì ń fún wọn. Wọ́n ní báwo ni ọ̀bọ ṣe ṣe rí tínà kí ò ṣe o. Nípa ìdí èyí, bí ìjọba àpapọ̀ bá kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún wọn, á jẹ́ wípé àwọn náà yóò gùnlé ìyanṣẹ́lódì, eléyìí tó sì jẹ́ pé gbèdéke ọ̀sẹ̀ kan báyìí ló kù fún ìjọba àpapọ̀ lórí àdéhùn èyí tó ń bẹ láàrin wọn. Ènìyàn kan rèé, ọkùnrin kan rèé tí ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀, tí máa ń tẹ̀lé àwọn ọkọ̀ àjàgbé eléjò tí máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà eléyìí tá a mọ̀ sí mutọbọ́ì. Òun mà ló ti jẹ́ Ọlọ́run bá nípè lórí afárá kan eléyìí tó wà ní agbègbè Ọ̀tẹ́dọ́lá Bágà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, ọkọ̀ àjàgbé eléjò ọ̀hún ló wà lórí afárá eléyìí tó jẹ́ ti Ọ̀tẹ́dọ́lá ní pé à ń bọ̀ ní Bágà lọ sí ọ̀nà ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún, níbi tí wọ́n ní ọkọ̀ àjàgbé ọ̀hún tó kó ọ̀pọ̀lọpọ̀ ẹrù tó pọ̀ jáǹtìrẹrẹ ṣùgbọ́n tó yí dànù lórí afárá náà lówùúrọ̀ kùtùkùtù àná, níbi tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà tá a mọ̀ sí mutọbọ́ì tó ti ń gbìyànjú láti bẹ́ sọ̀kalẹ̀ ló bẹ́ sọwọ́ ikú tó sì jẹ́ Ọlọ́run ọba nípè lọ́wọ́ kan nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde látọwọ́ agbẹnusọ fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Taofik Adébáyọ̀ sọ di mímọ̀ wípé bíbẹ́ jáde tí arákùnrin ọ̀hún bẹ́ẹ̀ òun ló mórí lọlẹ̀ tó sì jẹ́ Ọlọ́run ọba nípè nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún látàrí òjò ńlá kan èyí tó jírọ̀ lówùúrọ̀ kùtùkùtù àná tí ṣọjọ́ ìṣẹ́gun, èyí tó fa ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀hún èyí tó yí dànù. Gbajúgbajà ṣòwòṣòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Florence Ìfẹ́olúwa Ọ̀tẹ́dọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí DJ Puppy, ìmà ló ti sọ di mímọ̀ wípé à ń to irinṣẹ́ gbogbo eré pọ̀ lórí ìtàgé fi kọrin fún àwọn ní lọ́kàn, ó sì wá láti inú odò ọkàn òun sì ní ìfẹ́ sí o láti kọ orin lẹ́yìn Àṣàkẹ́ rẹ̀. Ó ní gbogbo ìgbìyànjú lòun ti ń gbé báyìí o láti lè rí dájú wípé òun bá Àṣàkẹ́ sọ̀rọ̀ kóun jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò máa gbé orin lẹ́yìn rẹ̀ ní ìgbàkígbà tí Àṣàkẹ́ tó bá ti ní òde eré tó fẹ́ lọ kọrin. DJ Puppy ní inú òun yóò dùn gan o. Ó wá fi ọ̀rọ̀ òun léde lánàá sórí ayélujára rẹ̀ wípé gẹ́gẹ́ bí àlá tóun ti ńlá láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn báyìí, ó ní lónìí òun ti ní àǹfààní láti bá Àṣàkẹ́ láti bá a sọ̀rọ̀ wípé òun fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó máa jẹ́ lára àwọn elégbè lẹ́yìn rẹ̀ lásìkò tó bá ti fẹ́ ní òde eré tàbí tó bá ní òde eré láti lọ o, kóun jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa gbé orin lára àwọn obìnrin tí ó wà lẹ́yìn Àṣàkẹ́, gẹ́gẹ́ bí DJ Puppy bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ayélujára rẹ̀ lánàá. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àdúrà wa sí ọba Elédùà ní wípé kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó má jẹ́ ká kú léwe o, ká dàgbà dògbó, ká ní ohun tí àgbà ní. Ìbànújẹ́ ọkàn ló jẹ́ ò fún gbogbo àwọn agboolé amúlùúdùn jákèjádò nílẹ̀ yìí àti lẹ́yìn odi lọ́wọ́ ìrọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún yìí, nígbà tí wọ́n kéde ikú ọ̀dọ́kùnrin ẹni ọdún 27 eyín Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad wípé ọmọ òun ó jáde láyè. Bẹ́ẹ̀ bá gbàgbé ọmọ yìí òun ló kọrin kan eléyìí tó ní OPP ó pọ̀ gan, OTG ó pọ̀ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí orin ọ̀hún sì lálẹ́ o tó di ìlú mọ̀ọ́ká. Ṣùgbọ́n nírọ̀lẹ́ àná ni wọ́n kéde wípé Mohbad ó jáde láyé lẹ́ni ọdún 27. Títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ, ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ohun tó fa ìdí ikú Mohbad. Kí Ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó má jẹ́ ká fi kú lókìkí kó bá wa tu àwọn ẹbí rẹ̀ lójú. So ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ ọ̀la tẹ́kùn aláǹfààní sọ́tún ròyìn míì. Ilé òní lé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.